gbogbo ẹ̀yin tẹ́ náfààní tá a jọ pé lórí ètò yìí lọ́jọ́ tòní o ẹ mọ̀ pé bìkan la ti ń bẹ́tò yìí bọ̀ wá ṣùgbọ́n yóò bá bọ̀ wọ́n ní sàn báyìí láàrin ajídémọ́mí ní pẹ́kọ̀rọ̀ ìrìn àjò tá a rìn bọ̀ lórí ọ̀rọ̀ ìyá wa Ájà Kàfílà òun àbúrò wọn tí a mọ̀ sí Alhaja Mariam lórí àkọlé tá a fún pé ọkọ mi ni ọkọ ta ni Ájì Kọ́símù ọkọ ta ni tí gbogbo ọmọ sí Ájì Kọ́símù Àyànmọ́ ọkọ ta ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ wá tí gbogbo wa sì ń jẹ̀ràn wípé ó yẹ ká wo ibi tọ́rọ̀ yìí ọ̀fẹ́nu sọ àwọn ẹlòmíín pé ohun tá à ń mú wáyé ṣé lóòótọ́ sí àá níbí àwọn ẹlòmíín ò tiẹ̀ nígbàgbọ́ wípé ọ̀rọ̀ tá à ń sọ nípa ìṣẹ̀lẹ̀ tó wáyé sí ìyàwó Ájà Kàfílà àtàbúrò wọn Ájà Mariam ẹlòmíín wò pé ó dàbẹ̀ ni pé eré orí ìtàgé ni àwa wò pé ó yẹ ká fẹnu ọ̀rọ̀ yìí jóná torí pé gbogbo ohun tá a bá ń ṣe nílé ayé tá a wà yìí ó yẹ kó mọ lẹ́rìí inú ni a gbọ́ wúlẹ̀wúlẹ̀ lórí ètò yìí lẹ́nu Mariam tí ń ṣe àbúrò Ájà Kàfílà Amọ́dà Rufai a sì gbọ́rọ̀ lẹ́nu Ájà Kàfílà fúnra ara wọn gan bákan náà ni Ájì Kọ́símù Àyànmọ́ ọkọ tẹ̀gbọ́ntàbúrò àwọn náà ní gbólóhùn tí wọ́n bá wa sọ lórí ètò yìí ju gbogbo ẹ̀ lọ ẹ bá wá nǹkan fìdílé o ẹ bá wá nǹkan fìdí tẹ̀ kájọ gbọ́ ohun tí Ájà Mariam Amọ́dà Rufai tí wọ́n fẹ́ sọ fún wa ẹ̀jẹ̀ agbẹjọ́ tí wọ́n fẹ́ rò náà ká tó mọ̀rú orin tá a dà àti ká tó mọ̀rú èsì tèmi tá a jọ fún wọn lórí ètò yìí tẹ́ bá ti wá ṣe tán ẹ̀jẹ̀ agbọ́rọ̀ lẹ́nu Ájà Mariam náà Ájà Mariam báwo ló ṣe jẹ́ tí Ájà Kàfílà ẹ̀gbọ́n yín tó fi wá di pé wọ́n gba ọkọ yín o. wọ́n wà nulẹ̀ gbogbo wọn wà nulẹ̀ wọ́n bá pè mí ìpè báwọn ṣe ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ yìí Kàfílà ti ń ṣe nìkáà pẹ̀lú ọmọ oṣù 8 lọ́wọ́ láì bọ́ yìgì ẹnìkan lẹ̀ gbé láì ṣe pé wọn àtọ ẹnìkan ọkọ rẹ̀ ò fẹ́ra wọn mọ́ ó gbé yìgì yẹn máa dáná nínú ọgbà rẹ̀ kí wọ́n wá dáná òun nínú ọgbà rẹ̀ ó sì gbé yìgì wọn máa fẹ́ ọkọ àbúrò rẹ̀ bó bá nírọ́ ni kò lè jẹ́rí bẹ́ẹ̀ wọ́n bá ní kódà ó fi ọlọ́pàá sẹ́nu ọ̀nà géètì ẹ̀ ìpè anybody tó bá fẹ́ wọlé tó bá jọmọ yìí òun kàn ná kankan lápá òun sanwó hospital rẹ̀ títí tí nìkan yẹn ó fi òdì tán bó ṣe ṣe nìkan pẹ̀lú ọmọ ọkùnrin mi lọ́wọ́ pẹ̀lú yìgì ẹlòmíì lọ́wọ́ pẹ̀lú ọkọ àbúrò rẹ̀ ni. ó fẹ́ ó ní kí gbogbo ayé máa bá bóun dúpẹ́ ipe àṣẹ ọkọ àbúrò òun àṣọkọ òun lòun ní kábúrò òun ó fẹ́ bí ìpóun ló fa wà papọ̀ bí ìpóun ló lọ tọrọ mi lọ́wọ́ ẹ̀ ibẹ̀ wá làwọn ọ̀rẹ́ rẹ̀ tó jó lóòótọ́ bó ṣe padà lẹ́yìn ẹ̀nu àtàwọn tí màmá mi ti jábí amọ́ fún kí màmá mi ó tó ṣípà ṣe mọ́ pé gbogbo ẹ̀dẹ́ ò lè jọra wọn ibẹ̀ wọn ti wá bẹ̀rẹ̀ dà wàhálà làwọn ẹ̀gbọ́n mi wá ń sọkún òkè gbogbo àwọn ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi wá ń sọkún òkè Mariam àfi kò ṣẹ́yìn Mariam àfi kò yọ ẹ̀yìn èmi náà bá ní láyé yìí níyọ ó fẹ́ ẹni tí ó wá yóò ṣe yìgì tèmi ẹ wá ní lọ yọ oyún kò sí tó jọ mọ́bẹ̀ yìí níyọ ibẹ̀ làwọn ọmọ kan mi ti dìde sọ̀rọ̀ pé ó yọ eléyìí ni ó tún gbọ́dọ̀ ṣìyà
àṣìyàn lélẹ̀ àdánwò lélẹ̀ èṣù ẹni tí ń jésù gẹ́gẹ́ lẹ́gbọ́n rẹ̀ yìí lọ́mọ ìyá rẹ̀ ọmọ ìyá Haúsá ni. gbogbo pátápátá láti jọ náǹfààní láti gbọ́rọ̀ lẹ́nu Ajá Mariam báyìí ẹja wa gbọ́ ti ẹnu ìyá wa Ajá Kàfílà ó ṣáà ní bó ṣe ṣẹlẹ̀ tó fi wá di pé Ajá Mariam tí ń ṣàbúrò Ajá Kàfílà pé wọ́n gbọ́kọ̀ tàwọn Ajá Kàfílà Amọ́dà Rufai Kaula màmá mi onímọ̀ ni màmá olóye ni wọ́n onílàákàyè ni wọ́n kí ló ṣẹlẹ̀ gan ṣé lóòótọ́ lẹ gba ọkọ àbúrò yín tí ń ṣe Mariam Amọ́dà Rufai ṣé lóòótọ́ lẹ gbọ́kọ rẹ̀ ẹ dákun ẹ bá ń ṣàlàyé fáwọn èèyàn kí wọ́n gbọ́rọ̀ tẹnu tì í náà ìyá wa ẹ bá ń ṣàlàyé fáwọn èèyàn bóyá à ń gbọ́ yìí o. igi ẹ̀ ló lọ́ọ́ fi fẹ́ lómi ẹ̀ ráwọn ọ̀fọ́nú ọmọ ògàn fàlù. àwọn ọ̀rọ̀ yẹn mo wá mọ̀ọ́mọ̀ ṣé kí n gé sókí mo ní ọ̀rẹ́ mi bá ń fẹ́ ọmọ yìí ó lóun ò lè fẹ́ o ó ní mi ì lè fẹ́ ìwọ gangan ni mo fẹ́ fẹ́ má fààyàn fún mi mo mọ nǹkan tí mo fẹ́ I know what I want mo mọ nǹkan tí mo fẹ́ ẹ tí ì so yìgì ẹ tí ì ṣe anything yìí kankan ò dà yín pọ̀ èmi mo sì lọ lè yan bí kì í ṣe pé o mú wá láti ibì kankan èmi ni mo introduce ara yín síra yín èmi ni mo ṣe gbogbo iṣẹ́ yẹn ọkùnrin ló sì mọ ń tọ́fẹ́ bọ́lọ̀ ń fẹ́ mọ́ jẹ́ ń tàn yín mo wá ní kí ọkọ mi ó fẹ́ Màríàmà ẹ jẹ́ ń disclose ẹ̀ mi ní intention pé ọ̀rẹ́ mi tó ti pẹ́ láti bíi 10 years ni ẹnì kankan wọn mọ́ra ajukọ sí mayọ̀mọ́ asọ́tírà alibarika rí òní dín gbogbo ẹ̀bí ṣe ń dá yẹn yóò mọ̀ dá sí ni mo ti fẹ́ ẹ wàláì mo ti fẹ́ ẹ kò sí nkankan ò ní í ṣe kílẹ̀ ń gbé tẹ̀ ń gbìn ẹ̀yin tẹ̀ tí rí nkankan ẹ̀yin tẹ̀ tí wà nù fìtínà tẹ̀ pé fìtínà náà lẹ́ fìtínà tẹ̀ ìlọ bọ́lọ̀. ńgbà tá a ti wá gbọ́ ti ẹnu ìyá wa kábíyèsí Elédùmarè Ajá Mariam ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́ ń sọ nípa wípé ẹ̀yin àti Àjùkọ́símù Àyànmọ́ ẹ ti jọ ṣe wọléwọ̀de débi pé oyún gan ti wọnú ẹ̀ kí làwọn ẹ̀rí tẹ̀lé fi dá wa lójú tá a fi mọ̀ wípé lóòótọ́ àti lódodo ilẹ̀ fi jọ ṣe wọléwọ̀de kí lẹ̀rí tẹ̀lé fi dá wa lójú ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. arákùnrin náà bá ti ń ṣe burúkú arákùnrin náà òun náà bá lè gbé kọ́ mọ́ ó bá ní ẹ̀yin ká lọ yanjú ẹ̀ lé òun ti wà confuse o òun ò mọ tó ń ṣe mọ́ o ẹ̀gbọ́n rẹ̀ ti di kíní mọ́ ara wọn along the line driver arákùnrin bá pè mí pé ẹ̀gbọ́n mi wà ní hòtẹ́ẹ̀lì pẹ̀lú ọkọ mi bó bá ní láyé kò lè ṣe bẹ́ẹ̀ ó bá snap wọn ó bá send ẹ̀ sí mi orí mi bá fò lọ mo bá ní ha òótọ́ ni wọ́n wà pẹ̀lú ra wọn lóòótẹ́ bá bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́yọ̀ yìí òótẹ́kẹ̀ àwọn ẹ̀gbọ́n mi àti ìyàwó wọn gbogbo wọn bá wá drive àtẹ̀yà àkọ́bí màmá mi wọ́n bá wá drive bá mi nílé wọ́n bá gbé mi kó ṣe níbi tọ́rọ̀ dédò ìṣúrù ni sùúrù làwọn fi yanjú sọmọ pé ẹ̀gbọ́n rẹ̀ èṣù tó ń gbénú rẹ̀ tó bá ti lóhun ó ṣe kò sí dáàdì kankan lè sọ àfi kó ṣe kò bá wàá jáde lójú kò dé mo ní eléyìí ò gbọdọ̀ ṣe é ṣe mo bá gbìyànjú wọ́n bá gbé mi kúrò ńbẹ̀ àwọn ẹ̀gbọ́n mi ọkùnrin gbogbo wọn bá ta má sọ ọkùnrin méjèèjì àti àkọ́bí màmá mi lóbìnrin wọ́n bá ta má sọ wọ́n bá lọ bá nínú ilé nínú ní ẹ̀lẹ́jọ́ kejì jọ náà wọ́n ní ṣó wà nílé ó lóun ti dé wọ́n bá lọ bá nírọ̀lẹ́ gbogbo wọn bá kúnlẹ̀ àwọn ẹ̀gbọ́n mi dọ̀bálẹ̀ wọ́n bá ní eléyìí ìbálòpọ̀jẹ́ gidi ni kì í ṣe ara rẹ̀ ló ń sọ lẹ́nu àwọn òbí tó gbé wa ló fẹ́ lẹ́kọ̀ọ́ morúkọ wọn jọ nítorí tọ́lọ́n Kàfílà torí Ọlọ́run àtànábì làwọn fi bẹ̀ àwọn ẹ̀gbọ́n mi bá ń sọkún sí lọ́rùn má fẹ́ ọkọ Mariam ọkọ rẹ ti lé ṣé bí yóò wálé padà ibi kò tí ì pọ̀ṣù kan tọkọ rẹ lọ ó bá lóun ò fẹ́ mọ́ nìyí ó ti lọ ọkọ tó ṣé bí tó sọ nípa ọmọ ló ń wá nígbà tó tiẹ̀ ti wá rí àwọn ọmọ kan indirect àbí ti directly lára ẹnìkan ebúyẹ fi ó di mọ́bẹ̀ náà lòun ò fẹ́ yàn mọ́ òun ṣàfẹ́ ó bá ní òun fi Ọlọ́run búra òun ò fẹ́ bẹ̀tẹ̀ òun ò fẹ́ ọkọ òun yẹn mọ́ ó ò fẹ́ mọ́ sọ́tì mọ́ ẹ́pọ̀ ọkọ òun ni ó
onírà ibi igi ẹ̀ ṣì wà lórí ẹ̀ torí Ọlọ́run àtànábì ṣé àmọ́ ṣe báyìí wọ́n bá ní kó búra fáwọn wọ́n bá gbé Quran bó ṣe gbé Quran fún ọ̀rẹ́ rẹ̀ tó wá láti ìlú mi ó bá gbé Quran al-Karim subhanallah ó bá gbé Quran yìí ó bá gbé lọ́wọ́ ó bá bojú gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ ṣoṣoṣo báyìí ó lóun ò fẹ́ ọkọ Mariam ọ̀rẹ́ làwọn àwọn ẹ̀gbọ́n mi bá ní irú ọ̀rẹ́ wo lẹjọ́ ń ṣe ọkọ àbúrò rẹ̀ ṣe lè jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tiẹ̀ ó dàbí kí ọkùnrin nínú àwọn ọkùnrin tó ti fẹ́ rí tó ti kọ́lẹ̀ kí ẹnìkan náà wọ́n wá máa bá aṣọ rẹ̀ ní ìsìn káwọn wá jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ irú ọ̀rẹ́ wo làwọn ṣe àwọn ò fẹ́ mọ́ ni nínú okùn ọmọ ìyá àwọn ò fẹ́ mọ́ ni ó bá níyìn ò lè possible láyé òun ò lè filẹ̀ tẹ́pẹ́ yìí lẹ fẹ́ gbọ́ àti pé mọ́tò Mariam ní nínú ọgbà rẹ̀ yìí mọ́tò tó gbà lọ́wọ́ rẹ̀ ṣe wá dọ́dọ̀ tiẹ̀ ó bá lọ́kàn páàkì ẹ̀ lẹ́nu eré ni àwàdà ni eré ni mo bá lọ sọ́dọ̀ àwọn tọ́jọ́ bí wa tọ́jọ́ àwọn bàbá fún mi nínú mọ́dírásà bàbá mi ní Ta'alimul Arabi mo bá kúnlẹ̀ síwájú wọn mo bá ní ẹjọ́ arákùnrin tó wá yọjúlé fún mi tí mo fẹ́ òun àti ẹ̀gbọ́n mi ó ní kí n lọ bẹ̀gbọ́n mi ipa ẹ̀gbọ́n mi ló lè jẹ́ kó wọn fẹ́ òun ti wà convince ẹ dẹ́kun ẹ bá ń bẹ alájà yín tí mo bá gbà lọ́wọ́ rẹ̀ ẹni ó filẹ̀ fún mi àwọn ẹ̀gbọ́n mi bá ní àwọn pè lóòótọ́ wọ́n bá pẹ̀ lọ́wọ́ kàfílà ọmọ yìí déwájú àwọn madrasa ní ìsìn ó ní káwọn máa bẹ̀ ọ́ pé àwọn ọmọ yìí pé ìwọ ló lè jẹ́ kí nìka kó wáyé yàtọ̀ sí yìgì táwọn ṣe ń jà ní ọba ní ṣé ó ti rojọ́ fún yín òun ò fọ́kọ rẹ̀ tó bá yẹ kó lóun fọ́kọ ọba sáré jábọ̀ àwọn yìí bá ní ṣé sùúrù kò sọ̀rọ̀ kó fọ́kọ òun làwọn yìí bá ní ara àwọn bàbá òun bá ní Mariam ajá wípé ó jẹ́wọ́ tó ń ṣẹlẹ̀ gangan fáwọn ẹ̀gbọ́n rẹ̀ ti jábọ́ sáwọn lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gangan mo bá ní sọ ọ̀rọ̀ mo bá la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọ́n bá parọ́ ìkànnì wọ́n bá parọ́ kò ní náà wọ́n bá pè é hello ń gbọ́ kí a ló dé tá a fi rí feedback nípa déètì nìka àtàmú ó bá ní òun ò fẹ́ mọ́ o nítorí òun ní kò gbọ́dọ̀ tú àṣírí pẹ́gbọ́n ẹ̀gbọ́n rẹ̀ ń dí òun láàmú ó sì ti wá túbà ní tójú ẹ̀ bá ti rí ní òun ò fẹ́ mọ́ fún tó ṣeun mo bá ní ṣé ìyìn ní tú àṣírí fáwọn tó ní mímí bóun ló ṣe ní irú pretend wo ló fẹ́ jí máa pretend irú kí ni o ní máa mú mára kí n máa mú mára bí ibo ipò fẹ́ wípé o ò fẹ́ èmi mọ́ láì ṣe pé àti ìgúnra wa láì ṣe pé oyún ò tí wọ́. alájì mi díẹ̀ tí ẹ̀ jò díẹ̀ bá mi tọ́jú ẹbí ọdún ọmọ ìpàjà bí i àti kí ẹ̀ tí ẹ̀ jò díẹ̀. ìta ilẹ̀ náà mú kíwákíwá àkúrà yìí lèmi wá sí i. sígbà tí ẹ̀ jóná. ọkọ rashi dáhùn náà sùúrìtì. ṣé orí mímì náà nìkan náà ni. ọkọ mo rí dọ́là káàkiri. àwọn oníyọ̀mọ̀ jòdì. tó káàdì kọ́sìmọ̀ àyànmọ́ ọ̀rọ̀ ló wá délẹ̀ yìí o ó dá lójú pé wọ́n pè yín sí gbàgede níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ bíi ti abáyìí náà inú mi dùn pé ẹ sì jẹ́ wọn àmọ́ àwọn gbólóhùn tí wọ́n bi í léèrè látàrí wípé ṣé lóòótọ́ lẹ fẹ́ Hájà Mariam rí àti pé ṣé lóòótọ́ lẹ́jọ́ náà ṣe pọ̀ rí àti pé ṣé lóòótọ́ ni Hájà Mariam lóyún fún yín rí ó yẹ ká gbọ́ láti ẹnu yín àti wípé ṣé lóòótọ́ ni ẹ̀ ń fẹ́ Hájà Kàfílà gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń wí tàlẹ́ wá ń fẹ́ náà méjèèjì gan gẹ́gẹ́ bí ohun tí akọ̀ròyìn ń béèrè lọ́wọ́ yín yóò wù mí kí ẹ̀yin náà ṣàlàyé fáwọn èèyàn kí wọ́n gbọ́rọ̀ lẹ́nu yín o à ń gbọ́ yín o. wá ló jẹ́ tá a fi pín tan ajá àti ẹ̀kan lè mọ́mù tí bí àbúrò ìyàwó yín lẹ pé hàn. bẹ́ẹ̀ni. iye gbogbo ní tí wọ́n ń sọ yìí tí ń sọ yìí ṣé òótọ́ tiẹ̀ wà ń bẹ̀ gan kódà ọjọ́ tẹ́ ṣègbéyàwó gan pẹ̀lú Hájà Kàfílà Kaola wọ́n láwọn ọlọ́pàá lẹ̀ kó sí ibi tẹ́ ti ṣègbéyàwó pé ó tiẹ̀ gbà kan sólò ń lóyún fún yín ẹja amúlẹ́yọ kọ̀ọ̀kan. ní mo fi sọ pé ẹ mọ́ bínú o pé bóun ni tan ajá rẹ̀ ṣe kan lè mọ́ mú tí. kò pọ́síbù bí tí wù kọ́ mọ
gẹ́gẹ́ bí ẹni tó lóko láwùjọ àti ẹni tó gbé ọ̀rọ̀ ẹ̀sìn tó gbé dání tí sì ń sọ fáyé. Ká tiẹ̀ wá sọ wípé èèyàn bá sọ wípé màá fẹ́ èèyàn gan nínú ṣẹ̀ríà Islam kò lẹ́tọ̀ọ́ fúnrú ẹni bẹ́ẹ̀ láì tí ì so yìgì kó wọlé tọ̀. So fúdi eléhùn ó kọ́kọ́ jẹ́ nǹkan àbùkù láti bani lórúkọ jẹ́ kí a sọ wípé mo súnmọ́ irú ẹni bẹ́ẹ̀ láì tí ì so yìgì. Ó sì jẹ́ àbùkù gan fún un náà láti wá sọrú rẹ̀ tí ò fẹ́ jọmọ́ bẹ́ẹ̀ látara ìkan tí ń bẹ lẹ́mìí ẹ̀ tó fẹ́ ṣe. So débi wípé ó tún wá sọ lórí ẹ̀rọ ayélujára wípé mo fún un lóyún. Ó bani lọ́kàn jẹ́ púpọ̀ láti máa gbọ́ irú eléyìí nítorí wípé ọ̀rọ̀ àbùkù bá ní ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ gbà. Alájà Kàfílà Káólà yìí ìrìn àjò yín bóyá yìí náà snatch wọn ni gẹ́gẹ́ bá àbúrò wọn ṣe sọ ṣe ìgbéyàwó ní Sùlọ́kà ẹbí ọ̀tún ọmọ tó ṣe ọmọ ẹ kàn lọ kó ibì kan alájà ọ̀nkóbọ̀ lé mi lọ́la náà nù torí bó bá mọ̀ ní irú àbúrò wọn ó yẹ kóun náà mọ̀ sí pé ẹ̀gbọ́n òun lọ káwọn kó porele olóró bọ́rọ̀ ìṣe jẹ gan. Èmi gangan ni mo declare wípé mo fẹ́ but initially níbi tí iṣu yẹ tó ti rújú tí ó fi wá dàrú sáyé ó ní wípé alájà ó ṣe gbogbo gbìyànjú alájà Kàfílà Káólà my wife ó initially ó fẹ́ kọjá sí wípé ọmọ yẹn àbúrò rẹ̀ yẹn ni kí n fẹ́. Ẹni rẹ̀. Bẹ́ẹ̀ ni that was just it ibi tí gbogbo òrùjú tó ti wáyé nìyẹn. Ajá Mariamu Amọ́dá Rufai ọ̀rọ̀ lẹ́gbọ́n tí Alhaji Kosimu Àyànmọ́ sọ kalẹ̀ yìí wọ́n ní kò sí ohun tó pa àwọn pọ̀ wọ́n ní kò sí kankan láàrin àwọn wọ́n tún fi Kùránì búra lórí afẹ́fẹ́ wípé gẹ́gẹ́ bí onímọ̀ báwọn bá dọ́rùn òun wò àjẹpẹ́ ṣìnà ńlá wọn ṣeun. Ajá Mariamu ṣé lóòótọ́ nítorí ọlọ́run tànábì ṣé nǹkan kò sí láàrin ẹ̀yìn àti Alhaji Kosimu Àyànmọ́ ní gbólóhùn kan kí lẹ fẹ́ sọ sí ìyún náà. Kosimu Àyànmọ́ mo wo interview tó grant lánàá àmọ́ mi ní ọ̀rọ̀ méjì mẹ́ta tí mo fẹ́ sọ fún ẹjọ́ kálmọ̀ ẹ̀yọ̀ kan yìí lọ. Ìfàyàkànyà láàrin èmi àti ẹ̀ yóò dáa tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run ò kí ń fi ẹ̀san jiyàn Ọlọ́run ní bùn. Ìfàyàkànyà láàrin èmi àti ẹ̀ yóò dáa o. Kosimu Àyànmọ́ mi ní jù kí lójú gbogbo ẹ̀ tẹ̀ náfààní tẹ́ ẹ bá wa gbọ́rọ̀ tá a mú wá lọ́jọ́ tòní lórí ètò wa ìtànláyé àdìtúláyé tá a wà yìí àwọn ò ní gbọ́rọ̀ nǹkan tá a fẹ́ sọ ẹ ti gbọ́rọ̀ lẹ́nu Ajá Mariamu Amọ́dá Rufai ẹ gbọ́rọ̀ lẹ́nu ìyá wa Ajá Kàfílà Káólà Amọ́dá Rufai ẹ sì gbọ́rọ̀ lẹ́nu Alhaji Kosimu Àyànmọ́ ẹ̀yin náà lẹ́mọ ohun tẹ́ ẹ fẹ́ sọ ẹ̀yin lẹ́mọ ohun tẹ́ ẹ fẹ́ wí ẹ̀yin lẹ́mọ ohun tó jẹ̀bi ẹ̀yin lẹ́mọ ohun tó jàre nínú àwọn tí wọ́n gbé gbólóhùn yìí kalẹ̀ ní gbogbo wọn pátápátá àwọn ò ní ẹnìkan dá lẹ́bi àwọn ò ní ẹnìkan dá láre àmọ́ lọ́dọ̀ tí mo mọ̀ pé ibi ọ̀rọ̀ fìsí ó ti yé eyín ju bá a ṣe ń wí lọ ẹ ti mọ̀ ọ́ ju bá a ṣe ń sọ lọ Ọlọ́run ò ní padà làákàyè nìkọ̀ọ̀kan wa o ọ̀rọ̀ yóò tí ì tán o ọ̀rọ̀ yóò tí ì tán ó kù ní bọ́rọ̀ torí wípé Sharafadeen tí Ajá wa Kàfílà Rufai filẹ̀ òun náà ò sinmi àwọn náà sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé ọmọ tí Ajá Kàfílà bí fáwọn wọn ní kì í ṣe àwọn làwọn ní ó yẹ káwọn ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ Ajá Kàfílà Amọ́dá Rufai àwọn náà fún wọn lésì o àwọn náà fún wọn lésì wípé àṣírí táwọn fi bímọ kájì Ṣàráfà kí wọ́n sọ fáyé káyé ó gbọ́ kábíyèsí Elédùmarè
ẹja tẹ̀ gbọ́rọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Haji Sharafa náà ká tó wá gbọ́ ti ẹnu ìyá wa. lórí ọ̀rọ̀ àwọn ọmọ woman yìí bí ọmọ 5 according to her ó ló ń bí ọmọ 5 fẹ́ mi ṣùgbọ́n lọ́kàn mi èmi kan mo lọ́mọ 5 sẹ́yìn gbọ́ mi sà ní ìní búwà láì lórí eléyìí medicine DNA test nìkan ni ó sọ àwọn ọmọ tèmi fún mi nínú àwọn ọmọ yẹn woman yìí bí ọmọ 5 ó bí méjì lẹ́ẹ̀mejì ó bí ẹyọ kan lẹ́ẹ̀kan but according to her ó ń claim pé mo ní àwọn ọmọ 5 ṣùgbọ́n mi ìní búwà láì lórí ẹ̀ torí mi ìrárí dá ẹ̀ torí lẹ́yìn ìgbà tí mo fẹ́ woman yìí tá a bá ti ní misunderstanding woman yìí máa ń jáde lọ yóò rìn àjò tó bá wúlò Àbújá lọ anywhere kò sí tí ò kí ń ṣe ní ìdẹ kí ń tọpinpin ṣùgbọ́n DNA test ni ó sọ tèmi fún mi nínú àwọn ọmọ yẹn lóòótọ́ lódodo èmi mo forí lakú èmi mo làlágàn ṣùgbọ́n lẹ́yìn eléyìn tá a bá ti jọ ní misunderstanding woman yìí máa jáde dáadáa wọn àti driver rẹ̀ ẹjẹ́ tó sọ̀kan fún yìí sars ǹjẹ́ jẹ́ pé driver tó ń gbé woman yìí káàkiri ó ń sọ fáwọn family obìnrin wípé abẹ́ àlájà họ sẹ́ni tí ò bá yàn sùn ṣó lè ròyìn abẹ́ yẹn fún yẹn ni ẹni tí ò ní kankan sí pẹ̀lú yàn ṣó lè sọ pa abẹ́ yín fún yẹn ni driver woman yìí sọ fáwọn family àlájà wípé abẹ́ àlájà họ ni ọ̀gbọ́rí ó sọ sẹ́mi náà létí mo fẹ́ tí ara mi gbọ́ but mo wò wípé mi need ẹ̀ torí pé mo máa ń tọ́ pé bí mo kàn stress ara mi ni àwọn àgbàlagbà máa ń pa òwe kan wọ́n ló ti rókò lóko kún kó o tó lọ gbin ẹ̀pà sí mo dẹ̀ fẹ́ sọ ọkọ̀ fún yìí sars gbogbo ẹni tó ti fẹ́ obìnrin yìí rí nínú ayé ni gbogbo wa sì wà ẹnìkankan ò tí ì kú náà. mo rò pé ẹ ti gbọ́ ohun Haji Sharafa sọ ohun ẹ̀já gbọ́ ohun tí ìyàwó náà sọ lésì. èmi dúpẹ́ fọlọ́run pé mo ti lọ́kọ o alhamdulillahi rabbil alamin bó wù ẹ́ kó níwọ̀kọ́ ló bí ọmọ rẹ bí ẹ bá ṣe wọ́n ló bí ọmọ rẹ ọ̀sá lè pé mi kọ́ mo bí ọmọ mi ọmọ tí ń bí fọkọ mi ajíkọ sí màá yọ wọn ìwọ ló mọ àìmọye ọmọ tí mo ti tọ́ tí wọ́n ti dèèyàn láyé ọmọjọ́ mo ti ń jẹ wọn mọ́ láì tí ìbímọ problem ẹ̀ ní is your problem orí ẹ̀ dàrú you are nothing ta ló fẹ́ mọ́ halẹ̀ mọ́ ta ló rò pọ̀ fẹ́ mọ́ halẹ̀ mọ́ torí pé mo ra sí mi mo gbà fọ́lọ́ mo sí lọ́la rẹ̀ ìwọ rò pa sírí mi kan bẹ̀ tó fẹ́ tú fáyé jẹ́ kí wọ́n mọ̀ jẹ́ kí wọ́n rí ntọ́ bá wà láàrin èmi ẹ̀ tí ẹ láṣìírí sọ fáwọn èèyàn jẹ́ kí wọ́n mọ̀ sọ àṣírí yẹn declare pé wọ́n kọ́ ló bí ọmọ ṣàlàyé ibi tó ti lọ rọ àwọn ọmọ fáyé ẹranko gbẹ́ ọmọ ìrankíran. ọ̀rọ̀ nu lórí ètò wa àdìtú láyé ẹ̀tọ́ mi ni ìtàn láyé a nírújú báyìí lọ lórí ètò wa lọ́sẹ̀ tòní lásìkò tá a wà yìí tó bá dijọ́ mi ọjọ́ rẹ̀ á tún máa tẹ̀wájú o torí pọ́rọ̀ yóò tí ì tán o aṣẹ̀mẹ́yẹ bọ̀ lápò ni bó bá ṣe wá lọ sí àjẹkẹ́ máa mọ̀ láṣẹ kábíyèsí Elédùmarè ó mọ̀ fẹ́lẹ́ yìí dágbére fún yín pé ó dìgbà ìdùnnú àtayọ̀ kò ní wọ́n lé ẹnì kọ̀ọ̀kan wa o láṣẹ kábíyèsí ọba mi Àláùrọ̀bí ire o.